ọjọ́ kẹta tó mo ti disappear, you are still working on it. Ṣé kí n máa kọ́ yín iṣẹ́ yín ni? Because tó bá kidnap ẹ̀ ṣé àti ní ẹnìkan wá ti ní yọjú pé àwọn fẹ́ gba ransom. Mọ́mí! Dókítà kò ṣe. Sista Bísáyọ̀, báwo ló ṣe ṣẹlẹ̀? I was in an abusive relationship. Ó dẹ̀ yé bínú báyìí jàre. Wọ́n ní kó bọ́lẹ̀. Bọ́lẹ̀. Kúnlẹ̀! Gbọ́ mi yé wọn á ṣe orí ọ̀kẹ́rẹ́ kókó láwo máa wí fọ́mọ ẹni ọba jọ̀gbọ́. Bàbá ń ṣọ̀rọ̀ yín yẹn fúra o. Ẹ̀wọ̀ observant. Who is the lucky guy? Ọmọ olójú lórúkọ ẹ̀. Kí ló tó ní tújù báyìí gan-an? Ó sí lé ni o. Ọláìka náà mọ̀ lé ó wà lé nígbà tí mo gbọ́ tí mo sọ yìí. Ọmọ ọnú ẹ̀ kí ló ń bá kà? Ọ̀rọ̀ ojú orí kọ́ ló wà lẹ́yìn o. Ẹ̀kọ́ ó ti fi ojú mímu ó ti fi hàn. Tẹ́ bá mọ ibi tí mo ti lè rí owó yá. Èmi mọ ibi kan tó bá mind you. O ṣé ọ̀rẹ́ mi. Ibo ni sọ fún mi. Gbọmúlé láǹtà. Age is but a number. Pass me the calendar. Oh, where is my lover? Ìfẹ́ dorí mi kò lò. I'm a nice guy, Mr. Loverman. The boy is promise good. never to That's make you my happy. name. See, I don't want no trouble. See, I don't. Ajínilọ́kọ̀ ò lè fojú re wo ni. Bẹ́ẹ̀ ni, ó yé mi, ó yé sista mi, ó dẹ̀ yé mọ́mì náà. Wọ́n ń kele tó ń tẹ̀lé rè. Wọ́n bó ṣe wà yìí. Wọ́n náà ó ṣe ẹ̀wò mi ṣó kó mi jẹ. Alákìsà, ó ti gbàgbé pé ṣáàtì ọrùn ẹ̀mí ni mo rà. Ṣòkòtò díẹ̀ mi ni mo rà fún ẹ. Bàtà ẹsẹ̀ mi ni mo rà. 80% owó mi ló wà nínú mọ́tò tó ń gbé káàkiri. Ìwọ láì lójú ti ọkùnrin, ọ̀lẹ ọkùnrin àṣẹwàtà. Ó yẹ kó má ṣọ̀pá mẹ́wàá kó fi bójú ẹ̀kọ́ ní kí ló ṣe kó lójú.